ẹ̀gbọ́n tí àwọn Lárúbáwá yìí tó sọ fún ara rẹ̀ tó fẹ́ ara rẹ̀ tìjú láti act gẹ́gẹ́ bí mùsùlùmí principle Islam ní ti Kùránì sọ ní ti àdìsí sọ ní táwọn afáà sọ ní ti gbogbo àdìsí kankan gbogbo ètò sọ ní ìwọ tó jẹ́ mùsùlùmí má tìjú láti lò ó lórí ẹni tí ò bá ṣe mùsùlùmí. ṣẹ̀ríà kò ní àǹfààní kankan báyìí lára bí kò sí kó wá ba gbogbo nǹkan jẹ́ inú nǹkan tí ṣẹ̀ríà sọ ó ní àwẹ̀ tí ń sọ̀rọ̀ yìí ó ló ń sọ ìwọ tó bá kọ̀ tó ṣe Islam tó gba Islam àfi kí wọ́n pa ọ́ tó o bá ti ń pa ọ́ kí wọ́n kó ọ lẹ́rú tó o bá ti lè san jíṣẹ́ àìtí wọ́n ń pè ní owó ìtanràn pé o ò ṣe mùsùlùmí ẹ̀ kí wọ́n pa tó o bá dẹ̀ ti pa kí wọ́n kó ẹ lẹ́rú. Ìran Yorùbáwùyí káàkiri àgbáyé ẹ má jà tójú àṣà mọ́lẹ̀ ńṣe ni ẹja gbéga ọmọ Yorùbá ni mí Odùduwà ni bàbá mi wọn ò jẹ́ fọwọ́ òsì ju èlé bàbá tó bí mi lọ. Ìràpadà ọmọ Yorùbá àtúbà wa gbọ́dọ̀ kú. Ìbà Olódùmarè, ìbà gbogbo ajínlọ, mo ṣèbà ọmọdé, mo ṣèbà gbogbo, mo kí gbogbo ọmọ káàrọ̀ oòjíire pátá nínú olóko lẹ́yìn odi pẹ̀lú kíkí tó lọ́lá jù wípé ẹ̀làbọ̀rú ẹ̀làbọ̀yè ẹ̀làbọ̀yè bọ́ ṣiṣẹ́. Kí ni tí a jọ fẹ́ gbéyàwó ní àkókò yìí? Kí ni tí a jọ fẹ́ sọ? Kí n tó sọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí, torí pé ọ̀rọ̀ tó ṣe pàtàkì ni, àmọ́ kí n tó sọ ẹ jẹ́ ká wo fídíò yìí náà, ẹ wo fídíò yìí. وأنا أرجو أن الإنسان لا يخجل من دينه ويقول لا هذا قبل والإسلام لا يدعو إلى هذا. لا، كن قويا في دينك، أظهر دينك. نعم هذا ديني، نعم. الذي لا يرضى أن يعبد الله تبارك وتعالى فإنه يستعبد أو يدفع الجزية أو يدخل في الإسلام أو يقاتل. هذه الأحوال الأربعة أبدا، لا يوجد حال خامس. أول ما يدعى الإنسان يدعى الإسلام، يقول اعبد الله تبارك وتعالى. الله خلقك لتعبده، فإذا قال لا أريد أن أعبد الله تبارك، نقول تعيش في أرض الله ولا تعبده، ادفع الجزية. يقول ولن أدفع الجزية. فإذا رفض أن يعبد الله ورفض أن يدفع الجزية نقول له إذن ما لنا معك إلا القتال، فنقاتله لأجل هذا. فإن قتلناه فهو في النار، وإن أسرناه فهو من السبي، يصير عبدا رغما عنه. لما رفض أن يكون عبدا مكرما باختياره فسيكون عبدا حقيرا بدون اختياره. هكذا هو الأمر بالنسبة للذين لا يعبدون الله تبارك وتعالى، وهؤلاء يعني لا تشفقوا عليهم، هؤلاء كفار. ẹ̀gbọ́n tí àwọn Lárúbáwá yìí tó sọ fún ara rẹ̀ tó fẹ́nu ara rẹ̀ sọ ṣe àpọ́dọ̀ wọn lẹ̀sìn ti wá. Gbogbo ọmọ Yorùbá tó bá ṣì wà nínú Islam lásìkò tá a wà yìí orí rẹ̀ ò pé, kò ṣetán tó fẹ́ kúrò ní oko ẹrú. À ń sọ̀rọ̀ njó ni Ìsìláàmù oko ẹrú ni, Ìsìláàmù wọ́n fẹ́ báyìí àwọn èèyàn jẹ́ ni, àwọn kan pariwo kí lẹ́yìn tí kẹ́tẹ̀kẹ́tẹ̀ lẹ́yìn sọ gbá kankan wá wá lásùn. Èyí náà ẹ gbọ́ ọ̀rọ̀ tí arákùnrin yìí wí fúnra rẹ̀. Ìsìláàmù wá láti báyìí àwọn èèyàn jẹ́ ni, ó wá láti gba ilẹ̀ yín ni, ó wá láti sọ yín dẹrú. Tí àwẹ̀ yìí àwẹ̀ Lárúbáwá tẹ̀ ń gbọ́ tó ń sọ̀rọ̀ yìí tí ń sọ jáde lẹ́nu ẹ̀, òun ni pé ẹ má tijú láti ṣe Islam. Ìwọ tó bá pèrè ní mùsùlùmí má tijú láti sọ pé mùsùlùmí ni ẹ́. Tá a bá wá lẹ́nìkan tó bá lòun ò ṣe Islam, ó ní ẹ má tijú láti act gẹ́gẹ́ bí mùsùlùmí. Principle Islam ní ti Kùránì sọ, ní ti àdìsí sọ, ní táwọn afáà sọ, ní ti gbogbo àdìsí kankan gbogbo ètò sọ ní ìwọ tó jẹ́ mùsùlùmí má tijú láti lò ó lórí ẹni tí ò bá ṣe mùsùlùmí. Nǹkan yẹn làwọn àfàlẹ́ Yorùbá gbogbo àwọn múfútì ìwò rándanrandan gbogbo àwọn wèrè tẹ́pẹ́rẹ́ àwọn ní àfà àwọn alẹ́sùn àwọn ẹgbẹ́ akẹ́kọ̀ọ́ wa lásùn tó fi hàn gbogbo àwọn akẹ́kọ̀ọ́ gòdà ń kó òun ni gbogbo wọn yìí ń lò tí wọ́n fi ń rò pa àwọn superior sáwọn èèyàn. Wẹ́ẹ̀ni àwẹ̀ tí ń sọ̀rọ̀ yìí ó ń jẹ́ kó yé àwọn èèyàn wípé Islam ò ṣe nǹkan tí yẹn ti jú ṣe. Ẹni tí ò bá ti gba Islam ó ní ẹni yẹn ó ní wọ́n gbọ́dọ̀ fọ́ọ̀sì ẹ̀ láti gba Islam ni. Tó bá wá kọ̀ tó bá lóun ò gba Islam, àkọ́kọ́ yóò sanwó ìtanràn tó ń pè ní jizya, yóò mọ̀ sanwó ìtanràn tí wọ́n ń pè ní jizya fún àwọn mùsùlùmí. Tó bá wá kọ̀ tó bá lóun ò lè san owó yẹn tó lóun ò san kí wọ́n sì mú lẹ́rú kí wọ́n enslave ẹ̀.
kí wọ́n enslave ẹ̀, kí wọ́n fọ́, kí wọ́n enslave ẹ̀. Ó ní kí wọ́n pa, tí wọ́n bá pa kí wọ́n enslave ẹ̀. Tí wọ́n bá ti enslave ẹ̀, ó gbọ́dọ̀ gba Islam by fire by force ni. Tí ó bá ti wá gbà by fire by force, tí ó gbà dandan kán enslave ẹ̀, kán sọ dẹrú. Tá bá ti wá sọ dẹrú, ó ní tó bá kú lórí pé wọ́n fìyà jẹ, wọ́n febi pa, wọ́n nà lẹ́ kíní kan, wọ́n dààmú ẹ̀ àbí wọ́n pa by normal bó ṣe tán pa. Ó ní tá bá pa tó bá kú ẹ̀, yóò tó lọ́nu náà là. Ètò ṣe kíni? Ètò lọ́nu náà àlá. Lẹ́yìn tó bá wọnú náà là, àwọn táwọn pa òun, àwọn ó gba ẹ̀san jihad ni. Ó kúkú ikú ṣèyídí lẹ́yìn ìdájọ́ pé èèyàn kúkú ṣèyídí ni wọ́n fóun náà gẹ́gẹ́ bí ṣẹ̀ríà Islam. Ṣẹ̀ríà wèrè orí ibú tá ń gbé bọ̀ wá nìyẹn o. Táwọn wèrè kan ní ṣẹ̀ríà àǹfààní wèrè ó lọ́la ṣẹ̀ríà wọn. Ṣẹ̀ríà kò ní àǹfààní kankan báyìí lára. Bí kò ṣe kó wá ba gbogbo nǹkan jẹ́. Inú nǹkan tí ṣẹ̀ríà sọ, ó ní àwẹ̀ tí ń sọ̀rọ̀ yìí, ó ló ń sọ. Ìwọ tó bá kọ̀ tó ṣe Islam, tó gba Islam, àfi kí wọ́n pa ọ́. Tí wọ́n bá ti pa ọ́, kí wọ́n kó ọ lẹ́rú. Tó bá ti lè san jizya tí wọ́n ń pè ní owó ìtanràn pé o ò ṣe mùsùlùmí ẹ̀, kí wọ́n pa ẹ́. Tó bá dẹ̀ ti pa, kí wọ́n kó ẹ lẹ́rú. Dandan ńlá ni. Islam has come to enforce you to do their obedience. Wọ́n wá láti gba ilẹ̀ ni, wọ́n wá láti pa àwọn èèyàn ni, wọ́n wá láti gba tó jẹ́ tiyín kúrò ni. Kò síbi tí Islam wọ̀ tó rọ̀, kò síbi tí Islam wà tálàfíà wà ń bẹ̀. Ẹ wá sọ fún gbogbo ẹ̀yin àfáà, gbogbo ẹ̀yin wèrè tẹ́ ń pariwo kiri lórí íńtánẹ́ẹ̀tì, ẹ jáde ẹ sọ ìlú tí ṣẹ̀ríà tó yẹ kó ni wọ́n fi ń kọ̀ǹtró bẹ̀, tó jẹ́ pé Islam ló ń kọ̀ǹtró bẹ̀, tí ìlú yẹn wà ní àlàáfíà dòní. Ẹ lọ wo Iraq, ẹ lọ wo Iran, ẹ lọ wo gbogbo àwọn countries tó jẹ́ pé Islam ló ń kọ̀ǹtró wọn. Ẹ lọ wo gbogbo wọn ṣe rí lẹ́yìn Saudi nìkan. Ṣé wọ́n mọ̀ ìdí tí Saudi fi rí bẹ̀? Amẹ́ríkà ní kọ̀ǹtró Saudi. Ẹ̀yin ti gbọ́ rí pé wọ́n ní ìjà ṣẹlẹ̀ ní kọ́ńtì kan bí Afghanistan àbí fún àpẹẹrẹ àwọn kíná ti pọ̀ àwọn Gaza tí Israel ń padà nù bí ẹni pa kíní. Ẹ ti gbọ́ rí pé wọ́n ń jà ń bẹ̀, wọ́n á ní Saudi wà lọ gbèjà wọn láyé. Saudi bẹ̀rù ẹkọ́nọ́mì tiwọn. Saudi wọ́n bẹ̀rù ẹkọ́nọ́mì tiwọn, wọn ò ní jarú ẹ̀ láyé. Sáwọn tí wọ́n ń gbèrò pé àwọn fẹ́ kọ́ the biggest house in 2030 tó ti ń kọ́ lọ́wọ́. Ẹ̀yin wèrè lẹ́wà Nàìjíríà bíi bí àwọn wèrè mú fún ti ìwò yìí. Àwọn owó wà Nàìjíríà bíi tí wọ́n mọ̀ pèpè fógun tó àwọn ń jàjà fáwọn ọmọ ìyá àwọn mùsùlùmí. Ẹ̀ ní jèrè gbogbo yín papọ̀. Ẹ jẹ́ ká open brain wa gbogbo àwọn àtàwà nílẹ̀ Yorùbá, gbogbo àwọn ọmọ Yorùbá pátápátá gbọmọ káàrọ̀ òjíire. Kò sí tó kàn pé ìlú Yorùbá tá a wà yìí, ilẹ̀ Yorùbá, ilẹ̀ wa tá a wà yìí kò ní bàjẹ́. Àwọn orúnmọlẹ̀ ló ní ilẹ̀, àwọn Lárúbáwá kọ́. Ancestor ilẹ̀ Yorùbá ni wọ́n jagun fitafita, àwọn ni wọ́n ní ilẹ̀, àwọn ni wọ́n jagun fitafita fún ilẹ̀. Tẹ́ bá fẹ́ tẹ́yin mùsùlùmí bá fẹ́ claim ilẹ̀, ẹ̀yin mùsùlùmí, gbogbo ẹ̀yin tẹ́ gbogbo ẹ̀yin tẹ́ sáadàdà yìí, tẹ́ bá fẹ́ gbalẹ̀, tẹ́ fẹ́ jogún ilẹ̀ tó jẹ́lẹ̀ tí ẹ gba Saudi lọ, ibẹ̀ ni Muhammad ti jagun ilẹ̀, ibẹ̀ ló ti jagun Gaza, ibẹ̀ ló ti jagun Wood, ibẹ̀ ló ti jagun gbogbo ogun wèrè tó jà, ilẹ̀ Saudi ló ti jà. Ẹ lọ bẹ̀, ẹ padà síbẹ̀, ẹ lọ Mọ̀ká, ẹ lọ Mọ̀dínà, kẹ́ lọ gbalẹ̀ tí yín bẹ̀. Ẹ padà sí Mọ́kà àti Mẹ̀dínà, ẹ lọ gbalẹ̀ tí yín bẹ̀ nínú pọ́ṣẹ̀ tí Muhammad jà fún. Ṣé lórí yóò pé ni? Gbogbo ọmọ Yorùbá gbẹ̀yìn tẹ̀ náà fàdé àti gbọ́ mi, ẹ jẹ́ ká ṣí ọpọlọ wa. Ẹ lọ kọ́ ọmọ yín kó lè ké, ẹ bá fẹ́ jèrè wọn. Ìràpadà ọmọ Yorùbá, àtúbà wa